ẹ jẹ́ ká padà sọ́dọ̀ ànábì wa Yunus alayhi salatu wa salam nígbà tí gbogbo àwọn ìjọ rẹ̀ tán náà ń wúrú wà táwa náà ń wí àwọn òjì ẹ̀ tó ṣe tó à wọ́n pòrúurú ọkàn ọlọ́run wa rán Yunus sí wọn pé lọ sọ fún wọn pé èmi ni kó máa sìn nǹkan kan míì mọ́ àfẹ̀mí ọlọ́run kó má sìn nǹkan míì mọ́ àfẹ̀mí ọlọ́run wọn ò dá Yunus lóhùn ọlọ́run wa ní tí wọn bá wá dán ọlọ́run sọ fún wọn pé màá fìyà jẹ wọn pẹ̀lú atẹ́gùn gbóná àti ìjì yìí mọ̀ ní kí ní ó máa rọ̀ lókè kí ní ó máa rọ̀ nísàlẹ̀ wọ́n sì tó máa fátẹ́gùn gbóná sẹ́ màá dẹ̀ jó wọn ná kódà tó fún wọn déètì wọn ò gbọ́ sí Yunus lẹ́nu nígbà tí ọjọ́ náà pé bí Yunus ti sá lọ nù ó fẹ́ kíyàwó bá nínú ìlú wọn la ilaha illallah Yunus lọ tán bí wàhálà ṣe bẹ̀rẹ̀ nu atẹ́gùn táwọn ìbá fẹ́ ṣẹ́gbẹ́ tó jọba fẹ́ràn yóò máa fẹ́ tútù gbígbóná ní fẹ́ ó wà ti di pé iná fẹ́ máa kán látòkè iná fẹ́ máa yọ sálẹ̀ ara wa ní wọn wá ní ọ̀rọ̀ tí ànábì Yunus máa sọ ní ìgbà náà wọ́n tó mọ̀ lánàbí alayhi salatu wa salam wọ́n wá Yunus lọ́lé wọn bá nàbí nlé ó ti lọ gbogbo wọn wá lọ sáàfin ọba wọn wá bẹ̀rẹ̀ sí ní pariwo wọn wá ń sun kọ́ wọn ni kí làwọn òsèlè nìkan máa sọ wọn pé kí la fẹ́ ṣe ṣebí Yunus náà ṣebí òrọ́ lọ́hùn ṣebí òjíṣẹ́ ọlọ́run ló jẹ́ ń gbọ́rọ̀ ni ajẹ́pẹ́ ọlọ́run tí Yunus rán sí wa ajẹ́pẹ́ ń gbọ́n dáhùn sọ ẹ jẹ́ ká papọ̀ ká pa gbogbo ọkàn wa gbogbo tó jẹ́ ìbàjẹ́ tí ń bẹ lọ́kàn wa ẹ jẹ́ ká yọ kúrò ẹ jẹ́ ká fèsì ọlọ́run ká gbà pé àní ṣe ẹ̀ṣẹ̀ mọ́ ọlọ́run nìkan là á máa sìn gbogbo wọn dẹ̀ gbọ́ bẹ́ẹ̀ wọ́n sì túbà wọ́n sì sọ pé àwọn ò ṣẹ̀ṣẹ̀ mọ́ ọlọ́run làwọn máa sìn la ilaha illallah ọlọ́run wa rán màláíkà Jibril sí wọn pé lọ́ba ń wọ̀ kan wọn wò. ẹ lọ́wọ́ suratu Yunus àlùkò àwọn tó gbé falawla kanat qaryatun amanat fanafa'aha imanuha ila qaumi Yunusa lamma amana kazafna anhu azabal izi fil hayati dunya wa mata'nahu ila in Allahu akbar. ọlọ́run ní Jibril lọ́wọ́ kan wọn ṣé lóòótọ́ ni tí wọ́n sọ ṣé lóòótọ́ ni wọ́n fẹ́ fẹsẹ̀ lẹ̀ ṣé lóòótọ́ ni wọ́n fẹ́ dojúkọ mí Jibril bá dọ́dọ̀ lọ ó ní bẹ́ẹ̀ ni ó ní kò mọ̀ sẹ́ni tó nígbàgbọ́ tó ìjọ Yunusu wọ́n ṣe ọlọ́run ọba lóòótọ́ wọ́n wá kó gbogbo ìgbésí ayé wọn síwájú ọlọ́run pé òun nìkan ló lè là wọn lẹ́yìn ìgbà tí wọ́n kó gbogbo wọ́n tú bẹ́ẹ̀ sẹ́ wọn wọ́n dẹ̀ láwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ wọn ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ní pẹ̀lú pé ẹ ti túbà èyí sì fìyà jẹ mọ́ ìyà títí ń rọ̀ òjò ìyà títí ń rọ̀ ọlọ́run ní ìfìjẹ mọ́ mo dáríjìn mo làánú ewu nílé ayé mo wá rí gbogbo ìgbésí ayé tẹ́wàá lò mo wá sọ́dọ̀ yín mọ́ yín lọ la ilaha illallah Yunus wá sá lọ ọlọ́run ní ìwọ sá fógun bó ṣe rí inú odò nílẹ̀ jábá gbé jẹ Yunus náà wá rí wípé alayhi salatu wa salam ọlọ́run ṣe gbé ìjà la ilaha illallah òun náà wá rí pé òun ti sẹ́ lọ ó wá ní la ilaha illa anta kò mọ̀ síwájú kò sí lẹ́yìn kò sí lọ́tún kò sí lọ́sì àtòkè àti ìsàlẹ̀ kò mọ̀ sí illa anta àfiwọ́ ọlọ́run ọba tí wọ́n wò yìí subhanaka inni kuntu minaz zalimin mímọ́ fún ọmọ mọ̀ ti sàbòsí fẹ́mi ara mi alábòsí mọ̀ ní mi dákun lámì ọlọ́run nígbà tí wọ́n náà ti túbọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ mo foríjì ọmọ síbẹ̀ mọ́ ẹja yá lọ pọ̀ kalẹ̀ Yunus wá padà sọ́dọ̀ àwọn ìjọ rẹ̀ ó fẹ́ lọ wo bí ìlú náà ṣe parẹ́ gbà tí ó dénú ìlú ó bá lù náà pẹ̀lú fọkànbalẹ̀ ó bá lù náà pẹ̀lú ayọ̀ ó bá lù náà pẹ̀lú oríire la ilaha illallah àti bí àwọn náà bá fi ẹ̀ṣẹ̀ wálẹ̀ a ṣàbòsí ara wa mọ́ a ṣe sìnà mọ́ a para wa lẹ́kùn táyé mọ́ a bára wa jà mọ́ a ṣe kìí tara mọ́ a discriminate ẹlẹ́sìn òmẹ̀sìn àìjẹ́ kó bọ́ sílẹ̀ tá a wá túbá síwájú ọlọ́run tá a kó gbòòrò yìí wá síwájú ọlọ́run àsọlọ́run là wá náà ó ní gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá sì pàwátá ní ìforí rẹ̀ jẹ́ ìlàbí sọ́kọ́bílà àfi tẹ́ bá sọ bẹ́ẹ̀ pẹ̀lú ìmọ̀ ọlọ́run a lè ṣẹbọ pẹ̀lú rẹ̀ ọlọ́run wàhálà ìpọ̀ pàápàá jùlọ orílẹ̀ Nàìjíríà tá a wà yìí gbogbo state ló ń kígbe àfọkànbalẹ̀ eléyìí tó ṣe fún wa lágbára dákun là wá ọlọ́run ọ̀dọ̀ rẹ ló ti wà tá a bá fẹ́ lálàáfíà náà ọ̀dọ̀ rẹ náà ni ó padà sí Allahumma anta salam ìwọ lọ́ba àlàáfíà dákun fún alálàáfíà dákun fi alọ́kànbalẹ̀ dákun má dà wá láàmú mọ́ àwọn tí ó ṣe ń jẹ́ nínú ìyá yìí àríbi sìn ọ́ mọ́ ìwọ̀nba péréte àwọn tí ń sìn ọ̀hún òdòdó rẹ mọ́ wọ́n ti ti mọ́sálásí wọ́n ti ti gbogbo ilé ìjọsìn pátápátá ọlọ́run dákun ṣàánú wa síjú àánú wò wá má pa wá lẹ́kún má bá wa jà má fi àjàkálẹ̀ àrùn bá wa jà má fi gbogbo ń tọ́ ní bá wa jà dákun àti túbà síwájú rẹ ọlọ́run ọba dákun dùn wá nínú má bà tiwa jẹ́ ṣàánú wa wala bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim ila fi quraish ila fi mutashita wa say falyabudu rabb al bayt alladhi atama min ju'in wa amana min auf allahumma inna na'udhu bika min al barasi wal jununi wal juzami wa min sayyi min al asqami subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin.